Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní ìlú Ìbàdàn, wọ́n bí arákùnrin kan sí agboolé ajénigi ẹ̀yẹ ní Òjé. Arákùnrin yìí ó jẹ́ akíkanjú ènìyàn àti ọlọ́gbọ́n ẹ̀dá pẹ̀lú. Ó jẹ́ ẹni tí ó ní ìfẹ́ láti máa kó ènìyàn mọ́ra tọmọdé tàgbà, tí ìgbáyé gbádùn mẹ̀kúnnù sì jẹ́ ohun tí ó jẹ́ lógún. Nígbà tí ó tó àkókò, Ọlọ́run ọba mi òkè ó fi aya rere àti àwọn ọmọ dídára dá arákùnrin yìí ní ọlá. Pẹ̀lú ìfẹ́ tí arákùnrin yìí ní, èyí ló mú gbogbo àwọn àgbààgbà ilẹ̀ ìlú Ìbàdàn láti fi ọwọ́ sowọ́pọ̀ fi oyè kan gbòógì dá arákùnrin yìí ní ọlá. Ta lẹni tí à ń perí rẹ̀ gan-an? Ṣebí wọ́n ní bí a bá perí akọni àmọ́ fi dà lálẹ́ gan-an. Àyìnlá ló gbé mi délẹ̀ yìí Wole ọmọ Arisekola. Bàbá mi Àyìnlá ara ẹ̀ ọmọ nlé. Mogaji ti wà nílùú Ìbàdàn, ìlàmì tó jọba bò mí lọ. Wole ọmọ Arisekola Àyìnlá bí ọba bò mí rìn lórí. Àyìnlá ọmọ olóòjé Èpètù. Àyìnlá bó bá ti gbóhùn mi ò dìde. Bọ̀wálé Olúwọlé Àyìnlá bó bá ti gbóhùn mi ò dìde. Ọmọ Agboola Arisekola Àkànjí tó wá ọmọ tó lẹ̀ lọ́jọ́ ọjọ́ sí. Ewúrẹ́ ti rojú wù ú dáná. Ẹ má bá wí òun náà ń tún ojú orí bàbá ẹ̀ ṣe ni. Àyìnlá ọmọ kú ológun, ọmọ ológun kú kí bàbá òkú kọ́mọ ọmọ bẹ́ẹ̀ òun náà ń lẹ́mí fi gùn lẹ́mí fi tọ́jọ́. Agboola Arisekola Àkànjí kú oyè àrọ́pò bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Bàbá mi Àyìnlá adùn ní ọgbẹ́yìn ọ̀rọ̀. Àyìnlá kọdún lónìí òkú ọdún. Ó jọrọ mọ́ ara ọ̀ràn ọ̀fọ̀sọ dífá fún wọn nílèrò níbi ọdún tí gbé pé. Àwa máa bù fún wọn nílèrò níbi ọdún tí gbéjọ. Ọdún pé ọdún jọ lónìí Wole ọmọ Arisekola. Bàbá mi Àyìnlá ọdún ayọ̀ ló sì rí máa ṣe. Ẹyẹlé ọ̀wẹ́wẹ́ ẹyẹlé ọ̀wẹ́wẹ́ Olúwọlé ọ̀wẹ́wẹ́ Mogaji ọ̀wẹ́wẹ́ ogún ọdún lé ní ọ̀wẹ́wẹ́ ń lò wá ẹyẹlé ọ̀wẹ́wẹ́ ẹyẹlé ọ̀wẹ́wẹ́ ẹyẹlé ọ̀wẹ́wẹ́. Ṣe kówó máa ń bá ọ gbé ọmọ, a máa ń bá ọ jẹun gba òsì níparí ọwọ́ ọ̀rẹ́ dànù. Ìwọ sọgọ́rin ọdún láyé, ọgọ́rùn ọdún láyé. Bàbá mi Àyìnlá nínú owó pẹ̀lú dẹ̀ra. Àgbéga lọ́mọ rí. Ẹni bá ní òkú aṣáájú ẹ̀kú. Lórí ọ̀rọ̀ bí ẹkú kan yé wọn wò kó ọwọ́ ní labalábá fi járí wọ̀ gbó lọ. Ikú àmọ́mọ́ ní finú lérè rẹ̀ sóde àrùn ní filérè rẹ̀ sóde. Àyìnlá ọmọ ajénigi ẹ̀yẹ, ọmọ owó lé, ọmọ agbámọ́rọ̀, ọmọ ọ̀rọ̀ méníyì. Mọ́lá níjọ́mọ̀rọ̀ kọ́ mọ́mọ́ ọ̀rọ̀ ní nínú ilé bàbá tó bí ọlọ́mọ. Àyìnlá ọmọ arówó rorí rọrùn gbé, ọmọ jọ̀jọ́ fi rin jọ́mọ́ lórí. Ọ̀nà fẹ́nu ìka lọ́lẹ̀. Bàbá mi Àyìnlá bí wọ́n ṣe ń pèlè bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni. Bàbá yín ló fìdí aláṣejù bomi gbóná. Ọmọ erin sì bá gògó. Ọmọ erin fapọ̀ láyàgì. Ọmọ rẹ̀ sì ní mùdùmùdù. Àyìnlá ọmọ dáhùn sí òkè. Olúmọlé rẹ̀rú wẹ̀rẹ̀ lọ́sàn yánrin lóko. Àyìnlá ọmọ ajénigi ẹ̀yẹ, ajénigi ẹ̀yẹ kífákífá. Ó gbọ́wọ́ fújà lẹ́kùnkùté nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Bàbá rìndé
lé tó dá fátíyàwó rẹ̀ ń kí ọmọ agbóṣẹ́ṣẹ́ fáyálé ọmọ agbẹ́yìn kúnlẹ̀ mọ́ yóò tó wù Olúwalé Àyìnlá bí wọ́n ṣe pélé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ní bàbá mi Àyìnlá dùn ní ọgbẹ́yìn ọ̀rọ̀ bàbá ẹ̀ délé o bàbá ẹ̀ délé o Àyìnlá bàbá ẹ̀ délé o Ìbàdàn ni ọmọ òde Ìpẹ̀tù bàbá ẹ̀ délé o Àyìnlá o bàbá ẹ̀ délé Àrísẹ́kọ́lá o bàbá ẹ̀ délé ọkọ Mọ́rẹ́níkẹ́ Ìbàdàn ni ọmọ òde Ìpẹ̀tù bàbá ẹ̀ délé o Àyìnlá mo tún fẹ́ relé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ẹ wá wá láyìnlá ọmọ olóòjẹ́ Ìpẹ̀tù pìtì ajá ọmọ apàjá fún láwọ̀dẹ tó kú sólóòjẹ ọmọ àrọ́tí wẹ́rẹ́ bí odò òró ni bàbá yín máa ń fowó dófódó mo lóòró òun lẹ máa ń bọ́dọ̀ lódò ebó òró ni bàbá yín máa ń bọ́dọ̀ lóhùn Pẹ̀tù ní pópó òye mẹ́tù ìdúró ni bàbá yín ọmọ mò ń kóyin ìbẹ̀rẹ̀ ń bá bẹ́ẹ̀ yín mú un kọ́ àdó ìyá ò dá bàbá yín lágbálẹ̀ mú rí ọmọ pìtì ajá òró gangan ni wọ́n kúkú fún wọn lómi mú Àyìnlá ọmọdé orí òpé Pẹ̀tù kàkà kí n láyà kí n sì nà kàkà kí n láyà kí n sì ló jẹ́ ọmọ pìtì ajá òòó bóso pópó lé wọn tọ́jú kẹfún pìtì ajá níyàn ọmọ apájá fún láwọ̀jẹ̀ tó kú sólóòjẹ ọmọ àrọ́tí wẹ́rẹ́ bí odò ilé ọmọ búnibúni àbẹ̀bú wọ́n ti ọmọ rídìrídì abẹ́rin pọ́yẹ̀kẹ́ ará alé mi àlòdì ará òde ajánú ni bàbá yín jẹ́ wọ́n lá ní bá gbalẹ̀ èrè ọ̀rọ̀ ebálẹ̀ ẹ̀dánú bàbá yín san àbí ọ̀sán ọmọ tọrọ bẹ́ẹ̀ ooo èmi ọmọ mà lè ṣe kí n má pè yín owó ọmọ pìtì ara ìjà tó kú sólóòjẹ ọmọ àrọ́tí wẹ́rẹ́ bí odò ilé olówó nílé wọn ilé Àyìnlá mi ní Ìbàdàn ẹ tẹ̀lé wa ká lọ kẹ́lẹ́ bá rówó náà ilé olówó nílé wọn ilé Àyìnlá mi ní Ìbàdàn ẹ tẹ̀lé wa ká lọ kẹ́lẹ́ rọmọ gbẹjọ ẹ tẹ̀lé wa ká lọ kẹ́lẹ́ rọmọ gbẹjọ ẹ tẹ̀lé wa ká lọ kẹ́lẹ́ bá rówó náà Àyìnlá Mogaji Ìbàdàn lílé Olúyọ̀lé nínú ilé bàbá rẹ̀ nínú ìlú bàbá rẹ̀ ni Ògúnmọ́lá ní olódò ògbó kẹrìírí lójú ogun Àyìnlá ọmọ agbó sásá mọ́sá ọmọ agbó yá ìyá mọ́ yá Ìbàdàn tẹ̀rí ẹ̀ bá ní sọ̀rọ̀ ẹ̀ mọ́rán ni lọ sójú ogun ní ìjà gbòòrò ní ìjẹyàn ọmọ Ìbàdàn ìwọ lọmọ òkè kan Wọlé ọmọ Arisekola Àyìnlá kọ́ mọ́ fìyè sọ̀rọ̀ mi ọdún tí yóò bá gbẹ̀sìn ọ̀tọ̀ tèèyàn ni ó máa ma tẹ́ ẹ̀ pa èmi mọ yòdò mẹ́sàn-án tí wọ́n mú ní gbòòrò ìlú Ìbàdàn bẹ́ẹ̀ yóò bá wọn délé Olúbòde kò ní mú mi lẹ́gùn wọn lára Àgòdì lólómi àfọ́rọ́rọ́ ìbára pápá wọn ò lólódò kankan gẹ́gẹ́ lómi tí wọ́n mú ààrẹ Ìbàdàn lólódò agbádágúdù lọ́dọ̀ wọn bẹ́ẹ̀yàn bá wọn nájà ní Dùgbẹ̀ bẹ́ẹ̀yàn bá bá wọn nájà rà ní Sàákú onímùmí ará oko torí alálù bọ́sà lómi ará oko tòṣùrù lómi àwọn àgbẹ̀ Àyìnlá ti ní òun máa gbé ìtàn bó nítorí àbíyè ọmọ ní ìtàn tẹ́rí òní pọ́nmọ́ mi ó máa yé Àyìnlá ṣe bẹ̀bẹ̀ lónìí òwe ẹ̀rù a sì máa bójú nígbà tó ń bá náwó.
ṣẹ́gi lọ́la àìlá bàbá wúrọ̀ ọ̀la bàbá dé kọ́lá